ọ̀rọ̀ ìtẹ̀lẹ̀ àti Austin Emmanuel ó mà serious gan ó mà ti dìjà gbòòrò èèyàn náà wọn ò mọ̀ ẹ́ rí ọlọ́rẹ̀ àwọn tó máa àwọn interviewer yẹn gan ló máa da social media rú o. The thing is Austin Emmanuel ó ti kọ́kọ́ grant interview bóun àti Ìtẹ̀lẹ̀ and everybody yàtọ̀ sáwọn Gen Z everybody mọ̀ Ìtẹ̀lẹ̀ àti Austin they are always together like be fibers. Yes wọ́n ti jọ ṣe fíìmù kan gan rí Austin Emmanuel mọ́ yes. and time to Austin Emmanuel tá a fi rí mọ́. Kí wàá ní tí Aisha là wà bẹ́ẹ̀. no ṣé o mọ̀ pé nínú interview tí Austin kọ́kọ́ grant ó sọ̀rọ̀ Austin Emmanuel ó sọ̀rọ̀ Ìtẹ̀lẹ̀ ó dẹ̀ wá tún sọ̀rọ̀ Aisha òun ti fẹ́ Aisha pé Aisha tí wọ́n fẹ́ Toymax Holding marketer pé bàtò pé Toymax Holding yẹn ló blacklist òun tóun fi máa ríṣẹ́ gbà mọ́. arábìnrin yìí sọ opinion rẹ̀ nípa òun pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ nípa ọ̀rọ̀ Ìtẹ̀lẹ̀ Austin Emmanuel pẹ̀lú Sidi ó sọ gbúrẹ́ pẹ̀lú ọ̀rọ̀ AISHAT RAJI gbogbo rẹ̀ ni wọ́n sọ nínú fọ́nrán yìí wọ́n ní ọ̀dàlẹ̀ ní Ìtẹ̀lẹ̀ KEMITY wọ́n ní kò yẹ kí ó fẹnu sí ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn wa gbogbo ọ̀rọ̀ yìí ṣàtìjápọ̀ báyìí ó ti dìjà gbòòrò ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ o mọ̀ sí fíìmù tí life òun ṣe wà miserable and ẹ ti jàjà yẹn gbà yẹn so ìsìn yìí. Why bringing it out now? No. So Ìtẹ̀lẹ̀ wá sọ wípé òun ò mọ̀ Austin náà wá lọ ṣe interview pé òun mọ̀ Austin òun lòun mọ̀ Pasuma òun lòun mọ̀ lọ́rọ̀ KEMITY wá jáde. I just feel like ọ̀rẹ́ mi dẹ̀ KEMITY o ṣó mọ̀ personally. máa sọ̀rọ̀ lọ. So KEMITY ò yẹ kó má jáde kò yẹ kó jáde because ọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin ṣó mọ̀ pé ọ̀rọ̀ tá a sọ náà nìyẹn nígbà yan Aládùkẹ́ àti Fẹ́mi Adébáyọ̀ pé kò nídìí kí Aládùkẹ́ dá sí jà Daya Musa àti Fẹ́mi Adébáyọ̀. nǹkan tí mo notice nípa KEMITY ni pé ó máa ń try láti side ọ̀gá ẹ̀. I understand that you want to be loyal to your boss. but àwọn kan wà. at the end of the day fọpọlọ ṣé fi wọ́n lẹ̀ tó bá tiẹ̀ fẹ́ wá loyal sí ọ̀gá ẹ̀ ṣé o ní ìdá tí wá síta kó wá kọ̀ lọ sí mi Austin Emmanuel ní gbogbo interview tó ń ṣe kò dárúkọ ẹ̀ náà. Yes. And at the end of the day ọkùnrin sọkùnrin ni ọkùnrin wà á rí nsìn tó bá dọ̀la nsìn o lè rí àwọn méjèèjì tó máa tún jọ ṣe fídíò pọ̀ pé bóyá because àwọn àgbààgbà industry lè padà pè wọ́n kó parí ìjà ibo ni wọ́n wá fẹ́ fojú sí ọkùnrin ìdẹ́lélẹ̀ tó máa ti parí ìjà wọ́n máa tún jọ máa ṣe lọ padà ni. So that one aside. Nínú okay àti ẹ̀ understand pé ọ̀gá KEMITY ni Ìtẹ̀lẹ̀ tí yẹn ó ń support ọ̀gá ẹ̀. Jọ kí ni ti Aisha Raji ìwọ àti táìmù ìgbà tí Austin sọ pé òun fẹ́ yín. ẹ ti dóra yín kọjá yẹn ti lọ. táìmù ìgbà tó sí lòun ó ti jáde náà ó ti ṣe gbogbo ẹ̀ ó ti debunk ẹ̀. ìyẹn ti lọ. Why are you now coming out coming at the guy? Why are you posting? Why are you going on live? Ó lọ sí live ọkọ àwọn single mother lánàá. kí ló lọ ṣe. tó bá rí tó ṣe ń ṣe èpè. kí ló ń ṣépè fún. ọmọ Austin ó tún wá ń pe orúkọ ex-wife ṣé ọmọ ìyàwó Austin. kí ọkọ bá. mo kúdà ìsí. kìnìún kan what's that name? ex ni wọn ò fẹ́ra mọ́. ẹ̀bọ̀ wọn fẹ́ra ń gbà yà mọ̀ gba wedding wọn. yeah sure. so kí ló kàn yẹn. ó wá ń ṣépè fún gẹ́hùn yẹn bí gẹ́hùn yẹn náà ṣe wá sí láì yẹn gẹ́hùn ní láyéláyé ẹ̀ má ever ṣépè fáwọn ọmọ mi mọ́ ìwọ àtọ́sílẹ̀ ẹjọ́ mọ̀gbà tẹ́jọ́ ń ṣèrànú yìí. yes. Austin ó ní ìwọ ló sọ mí di single mother because Austin kó lọ bá ẹ ó kó kúrò lé ó kó wá bá ẹ ní so ìsìn o wá fẹ́ máa deny ẹ̀. Aisha Raji yẹn very ras girl tó báyìí bóyá ń ṣe lánàá àwọn èèyàn wá ń come out pé òótọ́ ni ẹ fẹ́ra yín wá ní kọ́ mọ́ evidence wa ṣé wọ́n fẹ́ gbé kámẹ́rà síbi tẹ́ ẹ ti bára yín sùn àbò ṣàwèrè ni but the thing is nǹkan tẹ́mi kàn máa sọ ni pé Aisha does not have any right to come out. Jumoke's name. Yes. You don't have any right. Bàbá yẹn ló ń bá ẹ sùn ẹ fẹ́ ra yín rí. ọkùnrin kò lè máa parọ́ náà ìyẹn ti lọ kí ló gbé wá kí ló padà wá sórí social media fún. ó kàn wá embarrass rẹ very foolish idiot very nonsense girl. ṣó tẹ̀ rí gbogbo nǹkan tó ń ṣe kò dùn mí o. wọn ò ní class. nǹkan tó dùn mí jù ni. èèyàn náà ti bẹ́ẹ̀ sùn kò yẹ kó tún bọ́ síta. wọ́n á yí kọ́ọ̀lì Jùmọ̀kẹ́ pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀. kí ló ń pe Jùmọ̀kẹ́ fún. wá síta rí there was a day now tí mo rí fídíò kan tó ní wípé tí Jùmọ̀kẹ́ sọ wípé èèyàn kan gbé òun or something pé wọ́n wá gbé ẹrù òun lọ. That lady they said she sold Okirika at some point in her life. Wọ́n máa dá nǹkan bójú báyìí ni. so that àwọn èèyàn know because tani òmòye Jùmọ̀kẹ́ gbà yẹn àti Madam Cherry ìyẹn ni Madam Cherry yẹn so group kankan náà ni Austin Emmanuel
Jùmọ̀kẹ́ àti ìyá yẹn wà fíìmù tí Austin bá wà ìyá yẹn máa wà bẹ́ẹ̀ fíìmù tí ìyá yẹn bá produce Austin ló máa direct nígbà yẹn ìwọ ló fi ọkọ ẹ ìwọ ló tún pariwo ìwọ náà ló tún wá ṣépè fún kí ló ń ṣépè fáwọn ọmọ ọlọ́mọ fún. mo láì gbé gẹ́gẹ́ dẹ̀ sọ mind ẹ̀ ó dẹ̀ drop. That is it, I like that. o wá ń ṣépè o ló ní HIV definitely ìwọ náà ti lé HIV. ìwọ náà ti lé HIV nìyẹn ẹjọ́ ní èdè ní ara ẹ ló ti kó. very useless girl Aisha you are a very foolish person. very nonsense person.